máa ṣàlàyé kan tó lọ́hùn rán mi máa kú sọ́tẹ̀ mi bóyá á gbọ́ bọ́ọ̀ dẹ̀ gbọ́ á wà núwèé tán pé lọ́dún tí bàbá Masokun ké tọ̀tàn Bọ́lá Tinubu pín orílẹ̀-èdè kó tó bọ́ orí o wọn kọ́sítọ̀mù ìgbà ráìsì kan lọ sí ṣọ́ọ̀bù ráìsì ìyàwó wọn ọlọ́mọ ló máa ṣe dájọ́ lórí wọn lórí ọmọ yẹn ń fowó jìbìtì tọ́ ẹ̀yin kọ́sítọ̀mù múra ó ń bọ̀ ìdájọ́ wọn tó jọba méjì gbé tó àfi sùúrù lọ̀rọ̀ yín o bàbá. ọba olórúkọ dẹ̀ wà olúwàrẹ̀ sọ́dọ̀ àmì o aṣọ ní ṣúgà wà ó máa kárí 36 àbíkẹ́ ti pè stéètì ó máa kárí gbogbo ìlú ni kárí dé. ìsọjí gbígbà òmìnira ni. ìsọjí òmìnira ni. ẹ tí ì gbọ́ nǹkan kan ẹ máa bá wa ká lọ lórí ètò lónìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé wòlíì àgbáyé ni látún gbé wá invisible kùkùté prophet bàbá tí gbogbo èèyàn mọ̀ sí bàbá aládùúrà bàbá Masunkunmo ẹ wò ó nínú fídíò tẹ́ ẹ fẹ́ wòye tí mi ò sì ní gbà yẹn lásìkò bàbá yìí sọ gbàǹkọgbè ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ gbàǹkọgbè ọ̀rọ̀ gbàǹkọ bàbá sọ ẹ wo bí àwọn àsọtẹ́lẹ̀ ńláńlá ẹ wò ẹgbẹ́ ní tó bá wo ètò yìí ẹ rí i pé ẹ farabalẹ̀ wò oògùn ara kẹ́ ẹ rọra farabalẹ̀ wẹ́ má tì síwájú torí bàbá sọ àwọn àsọtẹ́lẹ̀ ńlá kan pẹ̀lú àwọn ìrírí ohun tí ó ṣẹlẹ̀ ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ bá tí ì gbọ́ bàbá ní kọjọ́ yé wa pé ọba méjì tó lóko ńlẹ̀ Yorùbá àwọn ajínigbé ò gbé wọn ẹ gbọ́ ẹ má gbàgbé pé bàbá yìí wọ́n ti ṣe àwọn ètò kan lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn olórin Islam àtolórin Fújì olórin lórílẹ̀‐èdè Nàìjíríà ṣá wípé tí wọ́n sì tún jẹ́ ara ọmọ Yorùbá wọn ò kú Gawat ti kú Àdùkẹ́ Gold kú ọmọ Yorùbá àsọtẹ́lẹ̀ bàbá yìí bẹ́ẹ̀ yẹn bá gbọ́ dákun fún díẹ̀ yìí tó bá gbọ́ tó bá láǹfààní àti bá ètò yìí pàdé rí ipò ọba wa pín ikú dọ̀dọ̀ ẹnìkan kódà gbogbo ẹ̀yin tí àwọn kọ́sítọ́ọ̀mù ń pọ́n lójú ẹ wá gbọ́ ohun tí Olúwa sọ nípa ẹ̀ olúborí gbogbo ẹ̀ ní pé kí ló máa wá ṣẹlẹ̀ kí làwọn ìkìlọ̀ tó lọ sọ́dọ̀ Bọ́lá Tinubu kí làwọn ìkìlọ̀ tó lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin agitators àwọn àwa tá à ń jàjàgbara wípé tó a fẹ́ orílẹ̀-èdè tiwa ń fẹ́ òmìnira wa kí ni bàbá rí yóò ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo ẹ̀ lórí ètò yìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ máa bá mi pín ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ ẹ sá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tí bàbá yìí bá sọ ó dàbí ọ̀rọ̀ takúwárápá sọ ará ọ̀run lọ sọ gbákejì Olódùmarè làkúwárápá jẹ́ tí bàbá bá ti sọ̀rọ̀ ẹ wò mi ò fẹ́ gbà yín lásìkò àmọ́ ẹ rí i wípé ẹ farabalẹ̀ wo ètò yìí kí ni wọ́n sọ nípa Yorùbá Nation kí ni wọ́n sọ nípa Professor Banji Akíntóyè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo àwọn èèyàn tó jẹ́ agbátẹrù òmìnira Yorùbá bàbá yìí sọ̀rọ̀ wọ́n yọkàn mú nǹkan ẹ̀ wọ́n sọ ohun tó ló wá sọ nípa wọn àkókò wo gan ló tiẹ̀ máa dé ẹ wo gbogbo ẹ̀ lẹ máa bá pàdé lórí ètò bí mo ṣe mú yín lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ àwọn tó ti jìjà agbára tẹ́lẹ̀ tàbí tí wọ́n jẹ́ aṣojú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tún jẹ́ ọmọ Yorùbá níbo ni wọ́n bá a dé báwo ni wọ́n ṣe kí ni ìpinnu Ọlọ́run lórí àwọn tó kù lẹ́yìn ọ̀rọ̀ pọ̀ nínú ohun tí bàbá mú wá lónìí gẹ́gẹ́ bí ohun tó ló wá ti sọ bẹ́ẹ̀ ṣe wà ń wò ó àǹfààní kan wá ń bẹ fún ọ ìdí tó fi gbọ́dọ̀ tì síwájú rèé bàbá sọ àwọn àjẹmọ́nú kan fún àwa èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò ètò yìí léyìí tí ó jẹ́ ohun tí wọ́n mú lọlé gẹ́gẹ́ bí ìṣọ́ àti ìpamọ́ tiẹ̀ tó ṣeé ṣe pé ẹni tí ó bá wò ètò yìí ó lè má láǹfààní àti gbọ́ bẹ́ẹ̀ ni fúdí èyí ẹ rí i pé ẹ bá mi farabalẹ̀ wo ètò yìí dáadáa kẹ́ ẹ wò dáadáa bó ṣe ń lọ ẹ má tì síwájú o ẹ má tì síwájú ẹ wàá rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi pé bàbá òun ló wà lẹ́gbẹ̀ẹ́ bàbá àdùn méjèèjì ẹ wò ó kẹ́ ẹ pé bàbá fóun tó bá dàbí ìṣòro tàbí tó ń pọ́n yín lójú tí bàbá bá ti ẹ dín Ọlọ́run bàbá Masunkunmo o ẹ dán wò
kẹ́ ẹ lè mọ̀ bí Ọlọ́run ṣe rí. Ọ̀fẹ́ níwèé ìgbélùú, ìyàwó ẹ ò bímọ, òun bàjá kulẹ̀ pàdé, ẹ fẹ́ lówó, ẹ fẹ́ kí iṣẹ́ yín tẹ̀síwájú, àtọ́nírúurú ohun tó lè dàbí ìṣòro níwájú wa. Ẹ fi lọ Ọlọ́run Baba Masunkunmo wò. Ó dá mi lójú pé Ọlọ́run Masunkunmo ò ní já yín kulẹ̀. Ẹ wo ètò ọ̀hún rèé, ẹ bá fohùn sí, ẹ gbọ́ bí bàbá ṣe bẹ̀rẹ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bẹ̀rù níbi tá a bá a dé yìí. Ọ̀yá òun rèé. ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ń gbọ́. ẹ má bẹ̀rù o. Kán má bẹ̀rù. àrẹ̀bẹ̀ gbọ́gìrì ẹ má sá o. ìwàlá gbọ́gìrì dáfàyà aláya. Kán gbọ́gìrì kán má sá. ẹ má sá ẹ má mẹ́kàn. Ọlọ́run wí mi pé òun wà lápá àdọ̀tí yín. Ó wà lápá ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá. Ó lè ṣe é ká má ríran kóra dọ́tánà àtàbúráìmù o. Bẹ́ẹ̀ ni wọ́n wà. Wọ́n wà o. Ṣé ká dúró lórí ẹsẹ̀ yín kẹ́ má bẹ̀rù o. Ẹ má dẹ̀ ṣojo. Kí wọ́n ká má ṣojo. Ẹ má wọ àwọn ọ̀dàlẹ̀. Ẹ má wọ ọ̀dàlẹ̀ ò lè ṣe kó má sí. Wọ́n gbọ́dọ̀ wà. Wọ́n gbọ́dọ̀ wà. Náà ọmọlẹ́yìn Jésù ṣe kò sọ̀dàlẹ̀. Àwọn 12 péré sì ni wọn ọ̀pọ̀. Mélòó wá yọpọ̀ rẹpẹtẹ yìí. Táwa ti wá ta ti lé ní 50. Ní alágídí yóò pàdé. Mẹ́nì gbọ́ máa pàdé mẹ́nì gbà. Ṣùgbọ́n kọ́mọ Yorùbá ó má bẹ̀rù. Má bẹ̀rù. Ká mọ́kàn. Ẹ dápẹ́ máa bá wa share ètò yìí. Ṣé rí inú má bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ má rí àwọn ọ̀dàlẹ̀. A máa rá àwọn ọ̀dàlẹ̀. Nígbà Mósè nǹkan ọmọ Ísírẹ́lì kúrò nílẹ̀ Egypt. Mo ra àkànpẹ́ ìwé àwọn ìwà gbádùn àwọn ń gbádùn. Ṣé àwọn kan bí ìlú ìṣẹ̀lẹ̀ lẹ́sẹ̀ yìí? Àwọn alátẹnujẹ kan yin ìjọba yìí. Pé ìjọba dáadáa wà. Bẹ́ẹ̀ ni wọ́n yìn. Kó bá dẹ̀ máa dá òpó ìdìbò ẹ̀rí ìjọba ìwọ̀n gbọ́ngàn nínú wọn. Wọ́n gbọ́n o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kó búrẹ́dì jáde. Wọ́n máa fi fọ́tò wọn sínú rẹ̀. Wọ́n á máa fún àwọn èèyàn ní rẹsì. Wọ́n máa fún ọ ní rẹsì jẹ kí wọ́n ti jẹ tipẹ́. Ìjọba yìí ẹ múra o torí ẹ ti tán o. Kí wọ́n múra wọn ti tán. Wọ́n ti tán. Ẹsẹ̀ wọn ti tán lẹ̀. Àrí kó ìbò wa máa lọ sí òun máa ṣu sága. Wọ́n ń ṣu sága lọ́wọ́lọ́wọ́ kẹ́. Wọ́n ń ṣu sága. Wọ́n ń ṣu sága. Ìyẹn tún lágbára. Àwọn kọrin kan ní ṣọ́ọ̀ṣì wa ní síra. Àwọn àforí wọn kó wọn fàyà wọn fá. Wọ́n á forí wọn kó. Wọ́n á fẹ̀rà wọn fá. Ìgbẹ́ tí ẹ yà dẹ́bí orílẹ̀-èdè yìí jẹ́ ẹ ó forí ẹ kó. Ẹ fàyà kó. Ààrẹ ẹ má Ọlọ́run wà lórílẹ̀-èdè Yorùbá. Kólà kúrò lẹ́kọ̀ọ́ járe ẹ̀kọ́ kọ́là. Aṣọ ní ṣúgà wà. Ṣé ó máa kárí 36 àbíkẹ́ ti pè? Stéètì. Ó máa kárí. Gbogbo ìlú ni. Kárí dé. Ìsọjí gbígbà òmìnira ni. Ìsọjí òmìnira ni. Bẹ́ẹ̀ wà. Ẹni kò lè rà pé kọ́ gbé òun. Ẹni tí ò lè rà á ní ẹgbẹ́ mi o. Ìbẹ̀rẹ̀ ṣoṣo méjì máa ti fojú kọ́ra wọn. Ìbẹ̀rẹ̀ àwọn onílàjà máa ti dé. Ibẹ̀ làwọn onílàjà tún máa dé. Ọlọ́run sọ mí rè mú ń sọ o. Chai. Ìrẹ̀ ní má ṣe o. Ìsọjí òmìnira. Méjì híra yìí kò lọ mọ́kẹ́. Ní Baba Masunkunmo. Ìsọjí òmìnira. Ẹ bá ń kìlọ̀ olórí orílẹ̀-èdè Nàìjíríà. Ká kìlọ̀ fún. Nǹkan máa máa dọ́gbọ́n pààyàn mọ́lé o láàárín òru. Aṣíwájú nìyẹn. Bọ́lá Tinubu rẹ̀ mo bá rí. Aṣíwájú Bọ́lá Tinubu. Wọ́n máa lọ wá pààyàn mọ́lé láàárín òru. Ó má jẹ́ pé ẹ̀nà pé ká má sùn jẹ ìlàfepo para o. Olùrántí ń sọ tí Baba Masunkunmo ń kígbe ọmọ tààrọ bí ń pariwo o. Ẹ má gbọ́wọ́ yẹn o. Ẹ má gbé ọwọ́ yẹn pé kẹ́ máa lọ́pàá yàn mọ́ nínú yàrá. Mọ́ títì. Pé kí wọ́n má gbé yẹn wá o. Ẹ má gbé wá Ọlọ́run àbínú o. Ó tẹ̀ tí ń bínú ṣùgbọ́n kẹ́ má tún kán gbogbo lérù.
kọ́ máa wà tí kí ìbínú yẹn máa wà tún máa wá le sí o. ẹ sọ pé àwọn dẹ̀ máa dà. Òmìnira ti dé. Òmìnira ti dé. Ẹ ṣé ẹ̀yin bàbá mi. Bàbá. Ìbò ń lọ. Ìbò ń lọ. Ọmọ sójà ìbárìnà dandan gbalẹ̀ Ìbò. Wọ́n máa fi ṣẹ̀gúsí o. Wọ́n á fi pata. Wọ́n á fi pata tí wọ́n á fi ṣe súyà o. Ó ń gbóná ọ̀rọ̀ ọmọ ò mọ ọmọ o. Ó ń gbóná lọ́mọ ò mọ ọmọ. Ẹ mọ̀ pé mo kọrin kan lákọ̀ọ́kọ́ ẹ ti ṣaṣara gbàgbó. Ẹ wí ká lè dùn kó lọ. Ẹ má bínú kí n bá ń sọ̀rọ̀ àwọn elégúre mi tẹ́lẹ̀ o. Àwọn tó bá wò yín náà wọ́n á ti mọ̀ pé mo elégún ni. Ọmọ elégúre mi tẹ́lẹ̀ kí n tó yí padà sọ̀rọ̀ Jésù àníjàgbẹ́jàpá nílé kẹwàgbẹ́ alówúdótù. Jésù ló gbà mí lọ́wọ́ wọn. Ẹ̀yin ọ̀wá dàbí àwọn mọ́fìtì tí wọ́n náwọn lọ. Ẹ máa jẹ̀bọ́ iṣẹ́ owó rán ṣe. Iṣẹ́ ṣéǹjì tán gbà ní Saudi. Ọ̀rẹ́ èèyàn lè gbówó àrí. Ẹ fi olúwo lẹ ọjà rẹ àti mú fúti. Ká fi wọ́n lẹ̀ kán wá. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ láìpẹ́ yìí tá a rí pé àwọn ọba ilẹ̀ Yorùbá a rí àwọn ọba kan tí wọ́n dúró tán tó jẹ́ pé tí ọ̀rọ̀ ìjà bá wáyé láàrin Fúlàní ládùúgbò wọn àtọmọ Yorùbá àwọn ọba yìí àwọn eléyìí ó dúró tán pé irọ́ ó ṣeé ṣe kí wọ́n má bá Fúlàní jà o ṣùgbọ́n wọ́n á rí i pé ìyà ò jẹ ọmọ Yorùbá yẹn pé a sì rí àwọn kan nínú àwọn ọba ilẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé wọ́n tún fún wọn lóyè lásìkò yìí kí lẹ rí tẹ́ ẹ fẹ́ sọ sí gẹ́gẹ́ bí nǹkan tẹ́ tó wà nílẹ̀ yìí. Kórà àti Dọ́tánì. Àtàbírámù. Àwọn mẹ́ta náà ni. Ọmọ Ísírẹ́lì rẹ wọ́n. Bẹ́ẹ̀ ni. Ààrẹ ọmọ Ísírẹ́lì rẹ wọ́n. Kó bá dojú ṣúṣú kìíní á jáde. Bẹ́ẹ̀ ni. Àtọ́ba yìí ń fún wọn lóyè. Àti ìṣẹ̀ṣẹ̀ fẹ́ fún wọn. Mo sọ níjọ́ sí ẹ̀ wá bá mi ní ọba mi ò máa sáré. Kábàkàbà. Agbàgbé erùkẹ̀rẹ̀. A sáré. Ọlọ́run rẹ̀ sọ bá mi. A sáré agbàgbé ìlẹ̀kẹ̀ ọrùn rẹ̀. Díẹ̀ ni. Olóòótọ́ ọ̀rọ̀ kì í nẹ́ni. Kì í nẹ́ni iná ìná fi gbógun ti olóyè Sunday Igboho àti bàbá Bánjí Akíntóyè. Ẹ láwọn yìí gbógun ti Sunday. Kí mo mọ̀ fẹ́ fólè Sunday ṣe. Kí mo mọ̀ fẹ́ rí. Mo ṣe Sunday Igboho mi ò ń pè ní Sunday Igboho. Sunday Olódùmarè. Sunday Olódùmarè ń re Mósè bàbá Bánjí rọrùn. Ẹni bá gbowó yẹ̀pẹ̀ dandan ni pé kó àwọn bá tajà ìpẹ dandan kó gbowó òkúta yóò gbowó òkúta. Àtọ́ba yìí filẹ̀ wọ́n joyè ilẹ̀ Yorùbá. Ìṣọwọ́ wọn yẹn náà o ń bọ̀ jẹ́jọba rè fún wọn jọba. Kì í ṣe pé fáwọn mú wọn mọ́. Bẹ́sẹ̀ ni mú wọn. Àtẹni kí ìṣọmọlé olóyè. Tó bá ti lọ ìlú òyìnbó tó ti ní ṣéǹjì lọ́wọ́. Tó sì ti ń wálé ọmọ tó wá ń ṣe mítìn ọmọdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọmọdé ní kọ́ọ̀kan àbọ̀ lọ ikéṣù wá ṣe káwù. Ó ní kọ́pọ̀ kan àbọ̀ lọ́wọ́. Ikéṣù wá dábìrà kò ń. Ó ní kéṣù máa bọ̀ wá dábìrà nítorí kọ́pọ̀ kan àbọ̀. Bàbá olóòtú. Bàbá. Ẹ ti wá gbé bàbá wa kan ọ̀rẹ́ wa. Ó ní kí àgbà ìnà bá wọnú owó wọn á jẹ ayọ̀. Níbi sọ wà lẹ́sẹ̀ yìí. Àwo ti lọ. Àgbà náà ti jẹ owó tán gan àwọn ọmọ gan agídí lókùn tán fi ń lọ alẹ́ yé rẹ̀. Ẹbẹ́ mi kí n máa ṣàlàyé bọ́tọ́ lọ́hùn rán mi. Máa kú sọ́tẹ́ mi bóyá a gbọ́ bọ́ọ̀dẹ̀ gbọ́ a wà núwèé tán pé lọ́dún tí bàbá Masokun ké tọ̀tàn Bọ́lá Tinubu pín orílẹ̀-èdè kó tó bọ́ orí o. Pé ìgbà tí Masokun mọ́ pariwo ń gbà yẹn pé. Mo tún ti ń wí kí Bọ́lá Tinubu pín orílẹ̀-èdè yìí. Kó tó yíwọ́. Kó tó yíwọ́ ó máa tó yíwọ́ yíṣẹ́ o. Tí o bẹ́ẹ̀ni ìdára káàrẹ̀ máa sáré kó gbàgbé ẹ̀kọ́pítà o. Nígbà tí wọ́n bá tẹ̀ ti dismantle ẹ̀rọkọ́pítà àti aeroplane tí kankan ò lè lọ mọ́. Wọ́n wí tèmi o. Wọ́n wí tèmi o.
gbẹ̀yìn yìí mú símú kòkòrò rẹ̀ jẹ́ inú mú ẹni kan pè mí sórí mi pé pẹ̀lú nǹkan tí mo ń sọ ṣá. alárìífín pọ̀ lórí online. mo ní orí mélòó wọ̀ ní. orí mélòó ní ó bẹ̀rẹ̀ sí ní sòyìnbó nígbò ya rò pé wọn ọmọ ìlú kan nílẹ̀ Yorùbá mo lóò kì í ṣọmọ ọbẹ̀. ọmọ àlè ní àtọ̀ ẹlòmíì náà fi gbé ẹ wá. wọ́n tó rí ẹ kódò wálẹ̀ yìí. wọ́n kúrò níbẹ̀. èké ó ní ìdí DNA. ó fẹ́ kọ́ wọn ná. ló ń bọ̀. àwọn tó jọba méjì gbé. tó àfi sùúrù lọ̀rọ̀ yín o bàbá. ọba olórúkọ dẹ̀ wà Olúwàrẹ̀ sọ bẹ́ẹ̀ àmì o. ṣé mo ń gbàdọ̀ kọ́ lọ́run jẹ́ kọ́ tètè jí wọn gbé. àrí kọ́ máa gbé wọn lọ rẹ́rẹ́rẹ́. àrí ṣe máa fojú ra wọn rí. àrà tí wọ́n fi wọ́n dánú gbó. ìgbà wá mi lórí ìjẹ tàbí lọ́sẹ̀ méjì sẹ́yìn. nígbà bá ti rí pé àwọn ẹranko bá pààyàn. kàn gbé lọ wá ní ilé ọba bẹ́ẹ̀. ilé iwájú síríàmù. nípa ẹ máa jẹ ẹkú. wọ́n lè máa mọ̀ wọ́n àmọ̀ pọ́n ń pààyàn tí wọ́n bá para wọn. wọ́n kúrò gbé wọn gbé ìṣẹ́jọ́ wọ́n kàn já wọn lẹ̀ ń bẹ́ẹ̀ máa ló ń tì yín ìbáni máa kú ti kú. kó ṣe jẹ. kó ṣe bó máa sì jẹ bọ́dẹ̀ máa. ẹran dẹ̀ ti wọ́n Nàìjíríà báyìí. ààrẹ kẹ. ẹja ò tẹ̀ ṣe tọ́. wọ́n bá lè gbé ẹ̀sìn físà. ìbórúkọ wọn wà nù tán. bẹ́ẹ̀ ni tọ́ bá tẹ̀ lè gbérú èèyàn bẹ́ẹ̀ sínú fíríjì tí wọ́n ń gé díẹ̀díẹ̀. ọmọ àjẹnú rẹ̀ Sànní Adé ní ẹ nígbèbú ríkà ọmọ rẹ̀ àjẹ ìyàwó rẹ̀ àjẹ. ìwọ kọ́sítọ̀mù ìgbà ráìsì kan lọ sí ṣọ́ọ̀bù ráìsì ìyàwó wọn. ọlọ́mọ ló máa ṣe ìdájọ́ lórí wọn lórí ọmọ yẹn ń fowó jìbìtì tọ́. ẹ̀yin kọ́sítọ̀mù múra ó ń bọ̀ ìdájọ́ ti dé. káwọn kọ́sítọ̀mù náà múra. bólúwa ṣe wí mi rẹ o méjèèjì sọ wọn lọ́run kò bá wí. kódà wọn ò tí ì jí gómìnà àmọ́ wọ́n ti jí SUF gbé. iṣẹ́ ń pariwo àrókò rán ń pa wọ́n ń pàrokò ni. bóyá lè gbọ́ kò ṣòtítọ́ kó tún ṣòdodo. kò ṣòtítọ́ o kó tún ṣòdodo ẹni bá ṣòtítọ́ lolódùmarè ń gbè. ẹni bá ṣòtítọ́ lolódùmarè ń gbè. báwa. torí nígbà wọ́n gbé ẹni tí wọ́n gbé yìí. olóyè Ìgbòho láyé ń pariwo máa bọ̀ ó máa bọ̀ ó. wọ́n ń pariwo rẹ̀. ṣé báwọn lè fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá gbájá kan sọ́dà mi kan wá gbójú ọ̀nà kan ń tàkà pé. ẹ ti ṣàjánù tán ìwọ nínú gbìyànjú bàbá pé àwọn bọ́ìsì ẹ̀ pé tó ẹ̀yin ọmọ tẹ wà ń lé ọyá ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ìwọ́n rí mú. bàbá jẹ́ pé iṣẹ́ àárọ̀ rẹ̀. iṣẹ́ tààràn ẹ lọ́jọ́ ó ṣe bẹ́ẹ̀. sóun bèbè owó. mo bèbè owó pé wọ́n kó wá kóhun tó máa gbà mí. irọ́ o kò béèrè owó lọ́wọ́. ìbá kan rẹ̀ ń bèbè owó. wípé ẹ kó wá o tẹ bá fún wa 500 million. àwọn agbèjà Yorùbá. kí náà fẹ́ fi 500 billion tiẹ̀ ní kí ṣe bí wọ́n bá fẹ́ wọlé bàbá yìí ṣó wọ́n máa wọlé bàbá wọn. a ó ti mọ̀ pé ilé bàbá ò sí lẹ́gbẹ̀ẹ́ títì ilé bàbá ò súnmọ́ àti pé gómìnà ọ̀dọ́ tí wọ́n. ìgbà ọba ṣẹlẹ̀ rí ẹ gbọ́ bíbélì yé òun aṣọ òun ribiribi ńlẹ̀ Nàìjíríà ẹ ti bá gbọ́ etíra wo. bẹ́ẹ̀ ni etíra ya. tí ó mi Nàìjíríà. ó ti dé tán. ó ti dé tán tí ò ní pẹ́ mọ́. ṣẹ́gbẹ̀rún rélùwé lédè nàdọ́ lọ́hùn. ìlara kò sẹ́ni lè dènà dé lódùmarè o. gbogbo ọgbọ́n ìjọba wa Nàìjíríà bá mọ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ yìí mò ń bẹ Bọ́lá Tinubu ààrẹ. kó lè níyì dalẹ̀ kíran wọn níyì. kó pín orílẹ̀-èdè. ṣùgbọ́n ojú wọn ń jà gbogbo àwọn ìwọlé àdúrà kó lè wọlé. ẹ̀kọ́ náà wà lè gbọ́ pé kán máa gba epo ọ̀fẹ́ kẹ́.
epo ọ̀kẹ́fẹ̀ níbo wọ́n ti fẹ́ rẹ̀ àwọn náà lọ kọ́kọ́ bọ́ta tí wọ́n ń pariwo pé àwọn ọmọ pé. gbogbo owó ilé àfa ìsanwó kò ní wọlé iṣan kó wọn jáde nígbà kan rẹ. bẹ́ẹ̀ni. wọ́n fi wọn ṣe wọ́n fọ̀rọ̀ Ọlọ́run ṣe ẹ̀yẹ. bẹ́ẹ̀ni. gbogbo àwọn wo pásítọ̀ tí wọ́n sọ pé tó bá wọlé o ẹ máa tọ̀ ara ni ẹ rí pépà ńlẹ̀ báyìí ẹ pè lówó wọ́n ní wọn èé ṣe pásítọ̀ ìwọ èé ṣe wòlíì. ẹnì kan bébì lọ́wọ́ mi yìí ṣe bá àwọn olóṣèlú ìwà lẹ́yìn ní kó dárúkọ olóṣèlú ìwà lẹ́yìn. àwọn làwọn olóṣèlú ló wà lẹ́yìn yìí. nígbà àjọ ní àṣekọjá. ẹ bá wá kú ibi àwa yìí máa gba Abẹ́òkúta lọ èmi kan ti fẹ́ padà lé. kí ẹ máa lè dára yín láàmú. kì í mo ṣe lẹ́kọ̀ọ́ tó. àbí ilé làbọ̀ sinmi oko. bíbélì pé ká bá pa 50 ọdún ká padà sílé. 50 ọdún ká padà sílé. ọdún júbílì wà mo ti pa 50 ọdún. mo ti lé àṣejùre ń àyà. mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn Ọlọ́run o tí mo pé kíkàn rèé lèmi kù l'Abẹ́òkúta wọ́n ti fún mi lówó yìí máa fi. tọ́tán ẹ ráyé. nǹkan tẹ́ ló mọ̀ mí dára tí wọ́n wá fún mi lówó iṣẹ́ máa fi tọrẹ. kí n bá débi máa rà pákó kí n pè wọn wà sanwó. ọ̀rọ̀ ayé tí ráyé àwọn ìwà libẹ̀ wa. ọ̀rọ̀ ayé ti mú wọn ni. wọ́n ti mú wọn ẹ̀bìtì ti peku wọn. ẹ̀bìtì bá dẹ̀ peku yóò máa pa tíye ní. ṣùgbọ́n àdàjọ́ ń bọ̀. ipa. mẹ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn o ṣùgbọ́n ibi tó tì mí sí yìí. ẹ sọ. àwọn ẹlẹ́sìn máa tó kọjú ìjà síra wọn. ọ̀hìn tí ẹ̀ríran wò ẹ̀rí Ọlọ́run wò bí ran. àwọn tó ń fèrú kó ọ̀rọ̀ jọ á dàbí àparò yìí kò yé. kò ń sábà lẹ́yìn káṣẹ́sì láago 9 àárọ̀ ńjọ́ Monday. dàgó 3 ọ̀sán. ká ní ká máa gbàdúrà pé kọ́lọ́run ó bùkún yàn ẹ sì ní fún ọ lówó. ẹni ebi ń pa ìwà báyìí lé kẹ́ni kò in the name of Jesus àyè ebi ń pa ẹ̀ ń porúkọ Jésù ṣé èèyàn rẹ̀ máa yóò ná. òtútù múyàn ẹlẹ́fẹ́ ṣe deliverance mu ṣáàjọ̀nù rẹ̀ ebi náà ṣáàjọ̀nù rẹ̀ lọ lẹ́nu 36,000 branches ẹ̀ sì lè ṣẹ́nu rẹ̀ o. kò sí báńkì o. kò sì sí pé ọmọ ọ̀dọ́. àwọn òṣìṣẹ́ báǹkì kàwé kó kàwé báǹkì wọ́n máa lọ jókòó sí ṣọ́ọ̀ṣì ṣé kò sí ṣọ́ọ̀ṣì nílé òyìnbó. ọwà. sọ ń ṣe rúùsì ní àkúdáyà yìí. ó yẹ kó orílẹ̀-èdè kí Nàìjíríà bá Yorùbá bá ti dúró ṣọ́ máa ṣètò dáadáa o. bẹ́ẹ̀ ni yọ ṣé ká ṣètò dáadáa. ẹni tó mo ti ń pariwo dàpọ̀ ọ̀nà Abẹ́òkúta mo ń pariwo bàbá Ọbásanjọ́ àwọn ṣe mítìn kiri wọn àtọ̀nà lé wọn ṣe wọn àtọ̀nà lú wọn ṣe àwọn ṣe mítìn láké wọn bá dé àdúgbò ẹgbẹ́ kọ́pútà ọjọ́ àwọn òṣèfẹsẹ̀ ní Sango. kí wọ́n bá tẹ̀ gbé mọ́tò wọn bó ṣe dáa tó. kàn gbé mọ́tò wọn. kàn gbé gbabẹ̀ wò. ṣùgbọ́n ẹrọ̀kọ́pítà làwọn máa gbé. láti ọba dá láti ìta ọ̀sìn kó fi dé Ṣógúnlẹ̀. bẹ́ẹ̀ni. mọ́tò ìbá ń wílẹ̀ kéèyàn bá gbé bàbá àkọ́kọ́ máa pẹ̀rẹ̀ dání. tí ó fi sapá àti ẹ̀ sí. bá a wá kẹ ẹ tún lè ṣe ẹpẹ ń tún ṣàṣe. ẹ lọ wo ní ọ̀nà ilé Haúsá kẹ irú ọ̀nà ọ̀fọ̀ bá wà ń bẹ̀. bàbá Ọbásanjọ́ ẹ̀ ṣe eré. àwọn náà gbà pé wọ́n ṣe eré. ẹ jẹ́ tọ́jú alẹ́ yìí ṣe bàbá Ọbásanjọ́ Olúṣẹ́gun Àrẹ̀mú torí ẹ̀ ti wà lálẹ́ o ká lè wí nípa ti pé ẹ ṣe wọ̀nyẹn lè ṣe ẹ pín orílẹ̀-èdè kí Yorùbá máa lọ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ tán náà fọ̀ ṣe. àtúnkan wa ṣe ń gbà bá débẹ̀. ń gbà bá débẹ̀ àtúnkan wa ṣe olójúkè ní lajúlẹ̀ kojú ẹ̀ dìbò pàǹjẹ́gẹ́ láéláé àfi tí ń dàpọ̀ Abíọ́dún Báńkọ́lé wà níbẹ̀ kẹ́ àrègbéǹga Daniel. Ìbíkúnlé Amósùn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìbíkúnlé Amósùn wà ń bẹ̀. bàbá Ìjẹ̀bú àbẹ́kẹ́ wọ́n kún bẹ́ẹ̀ wọ́n pọ̀.
àrè ṣáyìn nìkan kò lè sọ́nà Abẹ́òkúta wà. Yáyì náà ti darapọ̀ mọ́ wọn, sẹ́nitọ́ Yáyì. Yáyì ìyẹn máa ń fò kiri wa o. àwọn tó lọ fẹ́ẹ́ lọ di gọ́vnà ni. olówó kì í gbọ́ra fún ọba tẹ́. olówó gbé jẹ́ àbúbá tẹ́.